Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Nǹkan tá a mú wá fún yín lénìí ó máa wú yín lórí gan-an, ó sì máa jẹ́ kí inú yín dùn. A ó máa compare àwọn òṣèré mẹ́ta tẹ́ rí lórí thumbnail wa kẹ́ tó play fídíò yìí. A ó máa compare wọn. Ta ni ẹ rò pé ó mọ ẹkún sun jù nínú fíìmù Yorùbá nínú gbogbo àwọn fíìmù tán bá ti involve wọn? Ta ni ẹ rò pé ó mọ ẹkún sun jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ṣé bàbá Ọlátúbọ̀sún Òdúsì, ṣé àwọn ló mọ ẹkún sun jù ni, tàbí Bùkúnmi Olúwaṣínà, tàbí Lateef Adédìméjì? Èèyàn tí ẹ bá rò pé ó mọ ẹkún sun jù nínú fíìmù Yorùbá nínú àwọn fíìmù wọn tí ẹ ti wò, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ẹ má gbàgbé pé a kàn fẹ́ compare ta ni ó mọ ẹkún sun jù nínú fíìmù Yorùbá. Nǹkan tí a kàn fẹ́ ṣe nìyẹn o, kì í ṣe pé ó sì nǹkan míì tí a fẹ́ ṣe. A kàn fẹ́ máa gbé wọn yẹ̀wò pé ta ni ẹ rò pé ó mọ ẹkún sun jù nínú fíìmù Yorùbá. Ìjẹ́ bàbá ọ̀hún ló mọ ẹkún sun jù ni, tàbí Bùkúnmi Olúwaṣínà, tàbí Lateef Adédìméjì? Èèyàn tí ẹ̀yin bá rò pé ó mọ ẹkún sun jù nínú fíìmù Yorùbá, ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section. Bóyá kò dẹ̀ ń ṣe ìkọ̀ọ̀kan lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, bóyá ó sí èèyàn míì tó jẹ́ pé ẹ mọ̀ tó mọ ẹkún sun ju àwọn eléyìí, ẹ kọ orúkọ òṣèré náà sí comment section ká lè fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ lórí comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ẹ má gbàgbé o láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ire Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ire kàǹkà tí ń kagún láyà. Ó dàbọ̀.